ngbọ́n amúdé kò mo ṣẹ̀ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ajá àti dọ́ọ̀gì. Àwọn ajá tèmi mọ́ lu òkè, àwọn bó ṣeré, àwọn lọ́n tó wò, àwọn ajá àbílẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wojú wọn báyìí a sì dàbí pé wọ́n ń sunkún. Bó bá halẹ̀ mọ́ wọn wá rí pánúpánú ìtọ́gbọ́ ni wọ́n á sì sá lọ. Àmọ́ ngbà amúdé kò ǹjẹ́ kí n lọ kí ọ̀rẹ́ mi kan lára àwọn ọ̀rẹ́ tí mo kọ́kọ́ ní. Mo sojú yéreyére bí ọmọ tí ń ta kúlíkúlí. Ngbà mo déwájú géètì mo dẹ̀sẹ̀ bẹ léyìí ń gbẹ̀gbẹ̀gbẹ̀. Àmọ́ kí ni mo gbọ́? Àfi lórí ilẹ̀ dòdòdòdò àfi bí àrá. N ò gbọ́ kí kájá kó dún báwọn rí láyé mi, n ò tiẹ̀ mọ́ tí ń dún gan. Mo ká dúró lẹ́sẹ̀ mi ń gbọ̀n wá sílẹ̀kùn tí mo wọ ọ̀kan tí mo rí balógun lẹ́kọ̀ọ́ délé yìí ń fẹ́ ga tó mi lórí ilẹ̀. Ajá ní jẹ́ bẹ́ẹ̀, ajá èbó tó wò mí báyìí. Àfi ẹ wò mo fẹ́ sátó òpó iná mẹ́ta kí n tó rí mi he padà wípé wọ́n ti so mọ́lẹ̀ lọ́mọdé àkúkú ìyà. Ẹ dúró, àbúrò ọ̀rẹ́ mi kan ló bi mí, ó ní tí Yorùbá bá ní ọ̀sán já ọrún dọ̀pá, ó ní kí ni ìtumọ̀ rẹ̀. Mo bá bí mo ní kí ló dọ̀pá ná. Ó ní ọrún, mo ní kì í sọrún. Ìyàtọ̀ ń bẹ láàrin ọrún àti ọrùn. Ọrún remi eléyìí lọ́jọ́ márùn-ún lẹ̀ Yorùbá tí wọ́n bá pé padà wà lọ́rún, èyí ò ní pé padà wà lọ́jọ́ márùn-ún tí ń bọ̀. Ṣé wá rí ọrún rere ọrún eléyìí nígi tí wọ́n tẹ̀ kò lò bàbá yìí tí wọ́n wá sokùn mọ́ wájú tí wọ́n fi máa ń ta ọfà. Tẹ bá ráwọn tí ń ta ọfà, igi tí wọ́n tẹ̀ òyìnbó a máa ń pè ní bò tí wọ́n wá sokùn mọ́ wájú tí wọ́n fi ń ta ọfà. Ṣé wá rí okùn tí wọ́n so mọ́ wájú rẹ̀ tí èbó ń pè ní string, eléyìí ní Yorùbá ń pè ní ọ̀sán. Tí ọ̀sán bá ti wá lọ́ọ̀ já tó bá ti já báyìí, igi tí wọ́n tẹ̀ kò lò bá yóò wà náà ró padà, yóò wá di ọ̀pá ìtìlẹ̀ lásán. Ẹni wọ́n fi mọ̀ pé ọ̀sán já ọrún dọ̀pá. Nígbò náà máa ń lò ó béèyàn pàtàkì kan bá kú, ìní sábà máa ń lò ọgbọ̀ págà. Ọba léńdé ṣe bẹ́ẹ̀ ó lọ ńlẹ̀, bàbá kúndúké ṣe bẹ́ẹ̀ ó réwàlẹ̀ àṣà. Èèyàn yín pàtàkì kankan ò ní kú ní ìsìn, ẹ bá ń ṣàṣẹ. Tẹ bá wá rí i pé fọ́nrán yìí ó wúlò fún yín, ẹ dákun ẹ tún bá ń taari rẹ̀ sẹ́lòmíì. Èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost. A kú àsìkò yìí o.